ta ló ṣe wá báyìí náà ní Nàìjíríà Ward E ní Ìkòròdú local government lẹ́ ń wò yìí ẹ wò ẹ jẹ́ ẹ tẹ̀ kọ́ farabalẹ̀ wo fídíò yìí náà. Information reaching me now is that Inobiri himself had decided to put a big cow down. People have shared it. People have shared it, and also they have collected rice in package. They have collected gari in package. This is evidence. Show your PVC. Collect rice. Collect malu. Collect gari. You can see, and this, in fact, this is APC doing it. See people doing it. Our councillor in this area. This is Ward E, Ikorodu local government. Incoming councillor is right beside the man. The man is not going to the polo. He's just doing it for the party. He's just doing it for the party. He has been doing it since the inception of campaign. This is another one. This will go far. Be expecting this on the internet very soon. Now, tani ká bú sẹ́ni tó ń pín ráìsì ní ká bú àbáwọn tó ń gbà ó pa màálù kan ó gé lékiri ó package ráìsì sí ó ní ká máa fi PVC wọn wá gbà ráìsì tí wọ́n fún wọn yìí ẹ jọ̀ọ́ láàrin mi àti yín só tó yàn jẹ láàárọ̀ lọ́sàn lálẹ́ mi dẹ̀ lè bú ẹni tó ń pín ráìsì yìí wọ́n ní àgùntàn kiri ṣe ibù bẹ́ẹ̀ kó tó gba kíní ọwọ́ ẹ̀ jẹ nígbà náà ìwọ tó wá gba ráìsì yìí kó tó wá gbà sí ò ní nǹkan tó ń jẹ sí ráìsì yìí só lè bọ ẹ fún ọdún kan tó tẹ̀lé bọ ẹ fún 24 hours ó túmọ̀ sí pé tó bá gba ibi ò lè pa ẹ́ kú. Number one, àwọn olóṣèlú kan wà tó yẹ pé most of àwọn nǹkan tí wọ́n ń pín ni wọ́n ti ké yàsín sí wọ́n ti ké yàsín sí tó yẹ pé tó bá ti jẹ́ tó bá ti lò ó iyẹ̀ ti ra bí wọ́n tẹ̀ ń ṣe búkú wà ẹ̀yìn wọn ló máa ṣègbè sí. Ìkejì ni pé irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ti ṣiṣẹ́ sí yẹn mi sọ pé wọ́n ṣiṣẹ́ sí eléyìí kọ́ ọ mo fi ń sọ̀rọ̀ àwọn míì ni o kò sí bó ṣe máa ṣépè fún wọn tó lè ràn wọ́n àdàbí tó bá gba oúnjẹ wọn àdàbí tó bá gba oúnjẹ wọn kò sí dáàbò pé yàrá àwọn olóṣèlú wa wọ́n ń kọ́lé mọ́lé wọn ra mọ́tò ni bó ṣe yẹ pé wọ́n fìyà jẹ wá tó torí Yorùbá sọ pé oògùn àwọn ní Yorùbá ẹjọ́ náà máa ń bó oògùn rò àdàbí tó bá gba oúnjẹ wọn nìkan lè pé tó òun ṣe fi máa ràn wọ́n sọ ara àwọn ewu tó wà nínú gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń gbà yìí nìyẹn ẹ̀yin ọmọ ẹ̀yin náà máa bá àwọn òbí sọ̀rọ̀ tábà ti sọ pé àwọn òbí yìí ti dàgbà ẹ máa sí wọn níyè ká má jẹ ọjọ́ ọ̀la yín máa yé nísìnyí ara mentality burúkú kan tá wà ní Nàìjíríà táwọn èèyàn ní ni wípé ẹwọn kan tẹ́ni ń pín bó ṣe kéré yìí lójú àwọn èèyàn báyìí ó ti ṣe dáadáa on the right person tí ó ń ṣe tiwọn tẹ́nìkan bá tiẹ̀ wà níbì kan tó yẹ pé èèyàn ní plan gidi fún wọn lọ́jọ́ ọ̀la tó ń bá dé ipò torí pé èèyàn ò pín kankan wọn ní ever vote fún wọn ní ever vote fún ẹni tó ń pín kinní tí ò ní túmọ̀ fún ẹ náà máa gbé kárí ń bọ̀ lánàá lórílẹ̀‐èdè yìí mo dẹ̀ máa ń sọ gbogbo à ń pín ráìsì kó bí owó kan à ń pín gàrí à ń pín epo à ń pín àkàrà ìyẹn kò lè solve problem wa ní Nàìjíríà ṣe bẹ́ẹ̀ yín olórí wa ṣe bí ẹ̀ ń jáde ẹ rí bí system ṣe ń work fún àwọn orílẹ̀-èdè kan even ní Áfíríkà náà ṣe bí àwọn ọmọ wa ń sá lọ sí South Africa lénìí wọ́n ń sá lọ sí Egypt kì í ṣe pé wọ́n ṣe ń pín ráìsì pín èkìrì ẹran líle no àwọn systems kan wà tó yẹ pé ó ń work fún àwọn citizen bẹ́ẹ̀ ni máa fún yín níbi mẹ́rin. Number one, tábà ní stable electricity ní Nàìjíríà ó máa ran ọrọ̀ ajé wa lọ́wọ́ àwọn nǹkan wà tó yẹ pé àwọn mìíràn tó yẹ pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú electricity ni ṣùgbọ́n gbèsè epo gan lásán gbèsè epo tó máa fi fuel generator kò jẹ́ kí business wọn grow tàbí kí investment wọn grow ẹlòmíì kò ra generator tó fẹ́ fuel dé kó máa rówó epo sí so tí electricity bá wà tó wà stable ẹ rí wípé irú yẹn á tún help àwọn tí mò ń sọ yìí that is number one. Number two òun ni wípé education wa a ní láti change curriculum wa àwọn courses kan wà táwọn mo sì máa sọ ní mo sì máa fẹ́ lórí dáadáa ní next video mi àwọn courses kan wà tó pé à ń ṣe tó ní ìtumọ̀ ayé ti kúrò ní tànà ẹ jẹ́ káwọn èèyàn mo rántí ìgbà tá a wà ní school wọ́n introduce ENT gbà yẹn tí mo tẹ̀lé wípé ó máa ní ìtumọ̀ kò ní ìtumọ̀ ENT táwọn èèyàn ń ṣe ní university àmọ́ yẹn tó ṣe ENT tó jẹ́ pé kọ̀mpútà ló mú tó yẹ pé ó ti gbàgbé nǹkan tó ń pè ní mouse lẹ́nu gbàtọ́ yẹ pé ìwé lẹ́yìn theory lẹ́kọ́ wọn ẹ̀kọ́ ní practical so then free health àwọn ní àwọn countries kan ní Africa àwọn free health care wà fún wọn free education wà fún wọn and they have good road tó pé àwọn tó bá fẹ́ kó nǹkan wá láti oko wọ́n máa ráyè rí kó
gbogbo kíní yẹn ló yẹ kí a mójútó ní Nàìjíríà kì í ṣe pé kẹ́ ẹ fi gbogbo nǹkan sílẹ̀ ká máa pín ráìsì agolo kọ̀ọ̀kan fáwọn èèyàn ẹ fi ń dí wa lójú nìyẹn ẹ fi ń dí wa lẹ́nu ká má bàa lè sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa ẹ̀yin yẹn ẹ̀jẹ̀ ronú ẹ wo bí insecurity ṣe wà ẹ wo bí ètò ààbò wa ṣe mẹ́hẹ̀ tó lóko lè lóko tó lóko lè lódò a lè dákú bó ṣe wà mọ́ ẹ sọ̀rọ̀ nípa yẹn bàtà ní fún yín ráìsì àwọn ọmọ tí ẹ fowó rántẹ yáwó lápò tọ́ nílé ìwé wọn ní ṣẹ́ṣe ẹ sọ̀rọ̀ nípa yẹn ráìsì yìí náà ni ráìsì yìí ni àti kiri ẹran ok ọ̀pọ̀lọpọ̀ ń dẹ́gba ráìsì tẹ́ǹsì tẹ́ bá délé torí ń fọ yín lásán tẹ́ bá ti náwó ẹ̀ lè ráì lọ ilé ìwòsàn wọ́n tẹ́ bá délé ìwòsàn kọ́ máa bèrè pé kẹ́ deposit àbí a ní kẹ́ deposit a ní bẹ̀rẹ̀ láwọn orílẹ̀-èdè mi ní Áfíríkà tó yẹ pé citizen wọn ò ní sọ kọ́bọ̀ nílé ìwòsàn agbóògùn ọ̀fẹ́ agbáwòsàn ọ̀fẹ́ ẹ bèrè lọ́wọ́ àwọn ọmọ yìí tó wà ní àwọn òkè òkun lókè òkun tó bá jẹ́ gbọ́ máa sanwó tó bá jẹ́ gbọ́ padà máa sanwó owó kékeré báyìí ni máa sanwó dákọ̀ mu ẹ wo àwọn òṣìṣẹ́ wọ́n ń jà àwọn òṣìṣẹ́ lówó àwọn bàbá tó ti fẹ̀yìntì wọn àṣẹwọ́ fẹ̀yìntì wọn wọ́n fi ráìsì agolo kọ̀ọ̀kan àti kiri wọ́n fi ń díwá lẹ́nu níbẹ̀ láti dáhùn orílẹ̀-èdè kúrẹ́ mo fi Ọlọ́run tó dá mi sí ẹlẹ́rìí mi ì gbọ́ wípé gọ́ọ̀mẹ̀ntì jẹ òṣìṣẹ́ lówó rí mi ì gbọ́ rí even the day I was telling my friend pé sọ ma pé ní Nàìjíríà nígbà míì wọ́n máa ń jẹ worker ní 6 months salary ó pariwo ní 6 months salary ó pariwo ní bí ẹni pé kò gbọ́ rí mo ní òótọ́ ni so as in I need the system to need to more not this kind of nonsense tẹ́ ń ṣe yìí now mo fẹ́ bèèrè bàbá mi ṣé ẹni tó ń pín ráìsì nìkan bú àbí àwọn tó wá gbà ẹ jọ̀ọ́ fi ìròyìn ní abẹ́ comment section. This is Adamade. Bye for now. Adamade, advocates for the masses.